àtúntò tí gómìnà Abdulrasaq ṣe mú ìgbèrú bá ẹ̀ka ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Kwara. Modibo Kawu ló sọ bẹ́ẹ̀ lásìkò àpérò olóṣooṣù tọdún 2025 yìí tí àwọn adarí iléeṣẹ́ ìjọba ṣe ní kọmíṣánná fọ́rọ̀ ètò ẹ̀kọ́ gíga nípínlẹ̀ Kwara Hajia Sa'adat Modibo Kawu ti ṣe àlàkalẹ̀ àwọn àṣeyọrí tí ìjọba ti ṣe, pàápàá jùlọ ìjọba gómìnà Abdulrahman Abdulrazak lórí ètò ẹ̀kọ́, tí ó sì sọ àwọn ipa rere tó kó lórí ìdàgbàsókè ọ̀dọ́, ìní àǹfààní sí ìmọ̀ iṣẹ́ ọwọ́ àti ìmú ìdàgbàsókè bá àwọn ilé ẹ̀kọ́ gíga. Ó ní wípé lára ohun tí ìjọba fi ojú sùn lẹ́ka ètò ẹ̀kọ́ náà ló dá lórí ìrọ̀gbọ̀nsápá àwọn ọ̀dọ́, pẹ̀lú bí ìjọba ṣe ṣagbátẹrù ètò ìrọ̀gbọ̀nsápá àti ìgbanisíṣẹ́ fún àwọn ọ̀dọ́ tó tó 200 lábẹ́ ètò QUAYEX ní ilé ẹ̀kọ́ ìnímọ̀ iṣẹ́ ọwọ́, ìmọ̀ ẹ̀rọ àti ìmọ̀ òwò àdáni. Ó ṣàlàyé pé ilé ẹ̀kọ́ onímọ̀ nípa ìlànà òfin Sharia tó wà nílùú Ìlọrin ìyẹn KAIS Ìlọrin fi ìtàn balẹ̀ nípa jíjẹ́ ilé ẹ̀kọ́ gíga àkọ́kọ́ tó gba òǹtẹ̀ ṣíṣe ètò ẹ̀kọ́ dípúlọ́mà nínú ìmọ̀ ẹ̀kọ́ nípa ìròyìn àtàwọn ohun tó rọ̀ mọ́ ìyẹn mass communication, ìmọ̀ kọ̀ǹpútà àti ìmọ̀ òfin. Ilé ẹ̀kọ́ ọ̀hún ni ó tún sọ wípé ó pegedé níbi ètò gbígba òǹtẹ̀ gẹ́gẹ́ bí àyè fún ìdánwò TRCN. Modibo Kawu tún sọ wípé ilé ẹ̀kọ́ KAIS ti bẹ̀rẹ̀ kíkọ́ àwọn ilé ìgbé akẹ́kọ̀ọ́ àti ṣíṣe àgbékalẹ̀ ètò ẹ̀kọ́ sándwíìchì, èyí tí owó tí ilé ẹ̀kọ́ náà ń pa wọlé yóò tún fi rú gọ́gọ́ sí i. Pẹ̀lú ìbáṣepọ̀ ilé ẹ̀kọ́ KWASU, ó fi kún wípé ilé ẹ̀kọ́ fásitì olùkọ́ni àgbà ti ìpínlẹ̀ Kwara ti gba òǹtẹ̀ fún kíkọ́ àwọn ẹ̀kọ́ eléyìí tó tó 20 tí ilé ẹ̀kọ́ náà sì ti wà lójúpọ̀ ìtàkùn Jambu, èyí tí ó tọ́ka ìdàgbàsókè pàtàkì tí àwọn àṣeyọrí gómìnà Abdulrasaq ń ṣe. Ó ní ẹ̀rí máa jẹ́mi ìṣó ní ilé ẹ̀kọ́ onímọ̀ nípa ìrìnnà lójú òfurufú, níbi tó jẹ́ pé àwọn ọmọ ológun 10 àti ará ìlú 10 ló ti kẹ́kọ̀ọ́ jáde níbẹ̀ lóṣù 3 àkọ́kọ́ ọdún tó kọjá. Bákan náà ni ó tún fi ọ̀rọ̀ balẹ̀ wípé níṣe ni àwọn ènìyàn gbìyànjú lọ́dún 2024 nípa níní àwọn ìmọ̀ èyí tó ní ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀yà ara ọkọ̀ òfurufú àti atọ́nà lójú òfurufú, lẹ́yìn tó sì jẹ́ wípé lórílẹ̀-èdè South Africa wọ́n ní àwọn wọ̀nyí lọ láti lọ fi ìmọ̀ kún ìmọ̀ wọn. Lára àṣeyọrí gómìnà ó ní ṣíṣe àtúnkọ́ ọditóríọ̀mù ilé ẹ̀kọ́ gbogbonìṣe pólì àti ìṣe àgbékalẹ̀ àwọn ibùdó tuntun mìíràn sí inú ilé ẹ̀kọ́ náà. Àṣeyọrí tí gómìnà Abdulrahman Abdulrazak ṣe ohun ni ó ń tọ́ka àwọn ìfarajìn èyí tí ó ní lójúnà àti rí dájú wípé ètò ẹ̀kọ́ ní ìgbélárugẹ, gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ètò ẹ̀kọ́ òun ni irinṣẹ́ kan pàtàkì èyí tó lè mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé àti ẹ̀dá ọmọnìyàn.